káàsán lọ́dọ̀ wa nígbà nílẹ̀ Yorùbá ẹ káàárọ̀ ẹ kú ìyálẹ̀ ta gbogbo ojúlówó ọmọ Yorùbá pátápátá nílé lóko níbikíbi tẹ́ wà. mi ò ní lọ́kàn láti jáde ṣùgbọ́n mo sọ wípé òmìnira Yorùbá lèmi dìde fún, àlàáfíà Yorùbá ló jẹ mí lọ́kàn, ẹ̀mí ọmọ Yorùbá ló jẹ mí lógún. tí mo bá lè máa wo ọmọ Yorùbá lókèrè tó ṣoríire tí àbí wa papọ̀ tínú mi ń dùn, tábàgbà Yorùbá nation lénìí, èmi tí mo bá yín sọ̀rọ̀ mi ò qualify to become a president, ordinary casino I don't need it, ṣùgbọ́n mo ń fẹ́ àlàáfíà fún gbogbo ìran mi. mo kí gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi o, mo jáde fún ohun gbogbo tí mo ń gbọ́ àti gbogbo àwọn tó ń pè mí. ẹjọ́ ẹrù tí oníkálukú wa bá lè dì tó bá lè rù ní kó máa di o, èpè tí oníkálukú wa bá lè gbù tó bá lè gbà máa la ni kó máa ṣe fọmọ ọlọ́mọ. ẹ̀dẹ̀ máa wádìí ohun gbogbo dájúdájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ní pé ká wádìí ohun gbogbo dájúdájú ká fi òtítọ́ tó wà ń bẹ̀ ká fi múlẹ̀. ó dẹ̀ ṣe pàtàkì, ó ṣe pàtàkì. mi ò dẹ̀ gbàládùra pé ká gba òmìnira tán kó jẹ́ pé 50% of ọmọ Yorùbá inú àìsàn inú wàhálà inú ìdààmú náà tí wọ́n máa lo òmìnira Yorùbá ní tí wọ́n ti forí ara wọn sọ tí wọ́n ti fẹnu ara wọn sọ. torí Yorùbá wípé tewúrẹ́ bá bójú wẹ̀yìn afẹ́ pèfélépè tí inú ẹran bá mọ́, tágùtàn bá bójú wẹ̀yìn afẹ́ pèfélépè tí inú ẹran bá mọ́ ni o. lẹ́nu àárọ̀ yìí mo ti gbákọ́ mi ò gbákọ́ màá ti gbákọ́ more than 10 or 12 tí ò bá ti ní jù bẹ́ẹ̀ lọ. alábẹ́ Yorùbá ló bẹ̀rẹ̀ jẹ́ mílógún mo sọ́ lánàá àtọkùpẹ́sọ̀ o àtẹlẹ́gbẹ̀ òṣòkùpẹ́sọ̀ o. mo dúró lórí ọ̀rọ̀ bàbá mi olóyè Sunday Igboho Òòṣà tó sọ wípé kọ́kùnrin ó réjò kóbìnrin ó pa kéjò ṣáàtì máa lọ. ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo wá ń gbọ́ ní ìgboro tó ń sọ káàkiri àwọn tó pè mí lénìí pé bàbá Èkìtì ló ń sọ fáwọn ènìyàn lẹ́kìtì pé kán má jáde síta fún occupation. ẹni ń bá pè tí ò bá jáde síta, ẹni tí ń bá pè pé ó gbọ́dọ̀ jáde fún occupation o, tí ò bá jáde síta tó wá sọ̀rọ̀ tó bá bò mí, irú ẹni bẹ́ẹ̀ a máa rí ohun rere ni kò ní tọ́ sí lọ́wọ́. afẹ́fẹ́ a máa fẹ́ eré kọjá níwájú ẹni òun ò ní rí dìmú. ẹni bá pè pé ẹ gbọ́dọ̀ jáde, ẹ̀yin ọmọ Èkìtì ẹ gbọ́dọ̀ jáde for occupation. nígbà tí mo fọ ara mi lọ́jọ́ Saturday tí mo wà ní under bridge ní Fájuyì, ọjọ́ Friday, ọjọ́ Sunday mo tún wà ń bẹ̀ again, mo wà ń bẹ̀ lọ́jọ́ Saturday láàárọ̀. torí àwọn bàbá mi tó pè mí ìgbà tí ìpè yẹn pọ̀, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni mo ti block ní ìdẹ̀fẹ́ ṣe anybody. torí àwọn tá a jọ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, àwọn bàbá mi tá a jọ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, àwọn ìyá mi tá a jọ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, tó jẹ́ pé lọ́nà kan lọ́nà mi olóore mi náà jẹ́ wọ́n ti pín sí méjì. ṣùgbọ́n mo jẹ́ kó di mímọ̀ fún mi wípé odò tí ò bá tójú ẹni kú àti rìn nínú ẹ̀ máa ṣe kíni, ó máa lágbára. tí mi bá wá jáde fún occupation, ṣé ìyẹn wá ní pé kí n wá ní pé gbogbo nǹkan tí àwọn èèyàn bá ṣe pé kò rí bẹ́ẹ̀? tẹ wá ń pè mí pé bàbá Èkìtì ni o, òun ló ní ká má jáde lẹ́kìtì o, bàbá Èkìtì ló ní ká má jáde lẹ́kìtì o. ẹni tí ń bá pè lẹ́kìtì pé o gbọ́dọ̀ jáde fún occupy kó jáde síta kó sọ, kó jáde síta kó sọ. gbogbo wa pátápátá kò sọmọdé nínú wa. bóyá coordinator ni mo pè, bóyá àwọn obìnrin lẹ́kìtì we have more than 130 towns. bóyá lẹ́nu ọjọ́ Thursday Friday ni mo dẹ̀ ti rí gbogbo ìlú yẹ káàkiri tí mo ti sọ fáwọn ènìyàn pé àìgbọ́dọ̀ jáde fún occupation o. at least ó yẹ ká lè ṣe fídíò kan ṣe voice message ibi tí mo ti sọ pé ká má jáde fún occupation. kí là ń ba ara wa lórúkọ jẹ́ fún? látọ̀rí pé o fẹ́ gòkè kó ló fẹ́ fa ọmọlàkejì wálẹ̀. nígbà tí èmi àti Lady K ṣe program lọ́wọ́ lórí platform Lady K, tí mo ní èèyàn kan pè wá tó fún wa ní information, bó ṣe ká mi lára ni mo fi ṣe lọ́dún pé wọ́n ní nǹkan bára bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ ní Ìbàdàn. ìgbà tí ara rẹ̀ ṣètò yẹn tó ti mo ní lágbájá wọn mà ní tó sọ fún mi kò rí bẹ́ẹ̀ náà, torí ó dárúkọ ẹni yẹn fún mi. ó wá níbẹ̀ lórí mo ní kó lọ wádìí dáadáa lọ síbi tí kìsídẹ̀ẹ́ ti yẹn ṣẹlẹ̀. ìgbà tó dẹ̀ pè mí padà, mo tún pè padà sórí program pé ẹjọ́ wrong information yẹn fún mi, kì í ṣe àwọn tó ṣe occupy ni mo ná pa o. mo tún ṣe program mi gan, mo tún apologize lé lórí, Lady K gan tún apologize lé lórí. why are you blackmail me? ibi tí ẹ bá mi dé náà pè láyé dé náà. ó ṣe wá jẹ́ ní tí bàbá Èkìtì ò ṣe lẹ́yìn sọ pé bàbá Èkìtì ṣe lójoojúmọ́. mo bọ́ nínú ogun 10 million
bàbá Èkìtì gba 10 million bàbá Èkìtì ṣe gbá mo bọ́ nínú yẹn ẹ tún gbé ogun mi dìde pé bàbá Èkìtì ló jẹ́ mọ́tò ọlọ́pàá ẹ tún gbé mi dìde báyìí pé bàbá Èkìtì ló ní ká má jáde fún occupation lẹ́kìtì ẹni àwọn mélòó ni mo pè gúrùpù mélòó ni mo pè ẹ̀yin ọmọ Èkìtì ọlọ́gbọ́n ni yín olóye ni yín kò yẹ ká máa bara wa lórúkọ jẹ́ ohun tó dúwà òtó kò yẹ ká máa sọ àwọn mélòó ni mo pè ẹni tó bá dé pé lóòótọ́ àti lódodo bàbá Èkìtì ló pè mí pé kí n má jáde síta kó jáde síta kó wá sọ́ọ̀nsì kó má bò mí kó jáde síta kó wá sọ tí wọ́n yí tẹ̀ ń pẹ́ ti màá máa gbé pọ̀ yìí o màá máa fún yín lórí ọ̀fẹ́ kẹ́ máa ṣèpè yẹ ṣùgbọ́n ẹ rántí pé ẹ bímọ ohun gbogbo tẹ́ ẹ bá sọ orí ọmọ yín ló máa padà sí àyàfi tí ń bá ṣe ẹni ní bàbá ti gba 70 million naira àwọn ọmọ kò mo ti gba iṣẹ́ àti tèmi bẹ̀ ẹ máa ṣèpè yín lọ o ọmọdé bojú ó búrò kó bojú wẹ̀yìn kì í ṣe òjò lórí olúwẹ́rẹ́ ṣe kí ni olúwẹ́rẹ́ ṣiṣẹ́ ọwọ́ ẹ o ẹ ṣáà máa rántí pé ẹ bímọ mi ò ní pé ká má ṣèpè bẹ́ẹ̀ bá ti pè mí màmá gbé ṣùgbọ́n tí inú mi bá ti mọ́ allegation tẹ́ ẹ fi kàmí tí mi bá ti community tí mi bá ti ṣe tẹ́ ẹ bá rí mi ní occupation ìyẹn ò ní kí n lọ dí àwọn tó ṣe occupation lọ́wọ́ ẹ pè mí mo ní káró sọmọdì káró dìmáṣọ àní kí ìdí ṣàtìmọ́ gbófo tó bá jẹ́ pé occupy ẹ̀yẹ ló máa mú kí Yorùbá bọ́ kúrò nínú ìgbèkúta wa yìí mo ní welcome my dear ohun tí ìyá Onitiri ṣe fún mi tẹ́mi fi sọ̀rọ̀ mo ti sọ àwọn ọmọ gba àsìkò tá a gbà nítorí ìyá Onitiri tá a dẹ̀ pé wọ́n gbọ́dọ̀ ti ní pé wọ́n fi títí wá ṣe yẹ kò sí jà ń bẹ̀ Yorùbá pọ̀ yìí we have so many ideas gbàtà wọ́n dẹ̀ ní pé peace yẹn jáfẹ́ fẹ́ ṣe kínní ká ṣe ní ìrẹ́pọ̀ ká wà lójú kan tẹ̀dẹ̀ tí ní kò rí bẹ́ẹ̀ no problem but ẹ má parọ́ mọ́ mi mọ́ ẹ jọ̀ọ́ mo ń bẹ̀bẹ̀ ni ẹ má parọ́ mọ́ mi mọ́ èyí tẹ́ ẹ sọ pé èmi mo jẹ́ mọ́tò ọlọ́pàá mo yìí ràn lọ́wọ́ ẹ jọ̀ọ́ tó lọ́wọ́ ẹ má parọ́ mọ́ mi mọ́ I did not call anybody mi ò dẹ̀ ní pé anybody ìwọ̀ fún ìtẹ́lọ́rùn ìjà òmìnira tó bá ti tẹ̀yàn lọ́rùn ni wọ́n fi páàmù yàn ṣe inú mi dùn fún madam tó pè mí láàs ó fún mi lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ wípé tó bá pẹ́ ààrẹ ìjà tó dẹ̀ lọ́jọ́ kí n máa ṣẹ́nu kù lórí ọ̀rọ̀ láti sọ ẹjọ́ máa pè yín padà ok mo gbọ́ yín. tí bá kọ̀ wọlé ló máa wà òkè ẹ má dá wọn lóhùn ọlọ́tẹ̀ ni wọ́n ọlọ́tẹ̀ kí ẹ ṣe prógámù more than 16 hours kó fi máa blame oríṣiríṣi àwọn èèyàn ẹ ti máa mọ̀ pé wọn ò fẹ́ kankan ṣe kiri ẹ má fún wọn ní àtẹ́sán o wọ́n ti ṣubú wọ́n ti lulẹ̀ wọn ò rí ẹ̀dá lè ní wọ́ọ̀mù yẹn mọ́ olóṣèlú ti wá àwọn èèyàn tí ò yẹ ká dì mọ́ àyẹ̀ká òkú mọ́ mo ti fún ọmọ láti inú gúrúùpù látàárọ̀ ìkànnì wọn aláìlóòótọ́ aláìlóòótọ́ èèyàn ti wọ́ mo sọ fún ọ pé ká bá tẹ̀sán kọ́ lọ bẹ̀rẹ̀ gbogbo èèyàn tó pẹ̀lú kú gbogbo ìpèsè iṣẹ́ látọ̀jọ́ yìí lórí bàbá yẹn mo ní kọ́ lọ́wọ́ kó ta nǹkan bẹ̀jẹ̀ kọ́ bẹ̀ bàbá yẹn kò sí ìṣòro máa ṣe sínú ìwádò bí láti ṣe lọ kárí pé wọ́n bá ìṣọ̀kan bí ẹsẹ̀ sọ fún ọkọ̀ ṣe ìṣọ̀kan ni tí ọmọ adé wọn tó sọpọ́ọ̀tì wọn bí bàbá yẹn sọpọ́ọ̀tì wọn àwọn ọ̀rẹ́ kọ̀m̀pìlìtì ló ṣèyẹ o àti wọ́n ti lulẹ̀ báyìí. ẹ ṣé bàbá mi. lóhùn ẹ mú ìdá àtẹ́sẹ̀ wọn lóhùn àwọn atẹ́sẹ̀ ti ṣì kàní gbogbo wọn ẹ fi wọn lẹ̀ ẹ lọ́kùn ní gbogbo wọn ló ti wà ní ìfẹ́nà gbogbo wọn tó wà ní kúùkù yẹn wọn wà ní ìlú sẹ́nà wọn ògbó tọ̀rọ̀ aláàdáwọ̀ ẹ fi wọn lẹ̀ láti ẹ̀rẹ̀ fọ́ọ̀tì sí wọn gbogbo ọmọ Èkìtì tí wọ́n bẹ̀rẹ̀ ẹ̀gbẹ́ ẹ̀rú wọn àti gbogbo àwọn ọmọ Yorùbá náà àwọn ọ̀pẹ ọlọ́pẹ̀ ni wọ́n wọ́n òdodo ọ̀rọ̀ wọn òdodo ọ̀rọ̀ tó wà tí sọ fún láti ìdílé ìjẹta kọ́ ló bẹ̀rẹ̀ àti ṣe sọ́ọ̀rì yẹn òun ni wọ́n lára wọn fẹ́ ṣe sọ́ọ̀rì wọn àgbẹ̀fẹ́ bẹ̀rẹ̀ yẹn oníwọ̀n òpin àtọ́ aláàdáwọ̀ náà ẹ má tiẹ̀ dáwọ́ ẹ má sọ̀rọ̀ bẹ̀ ẹ̀yin ẹ ṣe fúnpẹ̀mù yín ẹ tún fi ti wọ́n lẹ̀ ẹ jẹ́ ká máa ṣètò inú wọn wọ́n ti wà lọ́dọ̀ yín wọ̀nyí wọ́n ti ń gbèsè láàrin gúrúùpù wọn pé nǹkan bá bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ nǹkan bá bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kìí jáde fún wọn ẹ má dáwọn lẹ́nu wọ́n tó máa wá pẹ̀lú àwọn ọ̀dọ́pla wọ́n máa wá pẹ̀lú àwọn ọ̀dọ́pla wọ́n ti ń ṣe nìyẹn wọ́n ti ṣubú wọ́n máa wá fún wa blame àwọn èèyàn lórí ìṣubú wọn bí ìgbà táwọn APC wọ́n ṣubú wọ́n blame àwọn tó ń ṣe Yorùbá nation wọ́n làwọn ṣe jọ́rù yẹn ẹ fi wọ́n lẹ̀ má dáwọn lóhùn ẹ má fún onílé respond àpò ẹ má fún respond ọ̀rẹ́ ó ti ń lọ ẹ má bá ti ń lọ ẹ kó ètò. Yes sir. ẹ ṣe bàbá mi ohun tó jẹ́ kí n jáde ní wípé èmi ò ń wá ìṣubú ọmọ ẹ̀dá torí lára àwọn tó ń ṣe occupation lónìí àjọ wà papọ̀ nígbà kan ni adẹ̀sìjọ́ ń jẹ́ ọmọ Yorùbá mo dẹ̀ ní mò ń jà fún ọmọ Yorùbá kí ni àwọn máa wá ìṣubú ọmọ Yorùbá kú bọ̀tẹ́ máa wá ìṣubú mi tó dẹni bá wá ìṣubú mi yóò rí
yóò rí ṣubú látọ̀dọ̀ Olódùmarè. ohun gbogbo tí a ti ń ṣe fún mi tí mò ń gbà mára ó wá tó àti wá ń dé ìkórìtà tó jẹ́ pé àjọ máa gbéná wojú ara wa lọ́wọ́ tá a lọ́jọ́ wa yìí. gbàgọ̀jẹ̀ ń wò gbàgọ̀jẹ̀. mò ń sọ nígbà tá a jẹ́ náà ní Èkìtì àyàn mélòó ni mo pè yóò bá ti àwẹ́ alẹ́ ti tẹ́ gbogbo wájú ọjọ́ káàkiri nígbà yẹn lọ kí ni orí ọ̀fẹ́ wo ni mo wá ní tọ́bẹ̀ fún àwọn ọlọ́mọ máa pe àwọn èèyàn káàkiri ọkùpẹ́sẹ̀ yẹn má jáde o ọkùpẹ́sẹ̀ yẹn má jáde o ọkùpẹ́sẹ̀ yẹn má jáde o fún kíni torí pé àwọn Yorùbá àbí wọn ò tó ní wọn rò mo fi àkókò yìí wá sọ fún yín pé I did not call anybody please first message tẹ́ ẹ bá gbọ́ tí mo ti pè yàn pé ẹ gbọ́dọ̀ jáde fún occupation or occupy ẹjọ́ ẹgbẹ́ síta ibi tí mo ti sọ̀rọ̀ ọ̀hún ẹ má di ẹrù tí kì í ṣe ti tèmi lómi lórí ó tó gẹ̀rọ alùbàtà ìdáni o alùbàtà ìdáni o alùbàtà ìdáni o ìgbà tí mo ti sọ̀rọ̀ tẹ́ ti sọ wípé ṣé tí bàbá àti màmá ò bá kíra wọn ṣé ìyẹn ni ò ní jẹ́ kí n rónú sùn àtàwọn tí ò ń ṣàbíyamọ tó jẹ́ pé wèrè ayé wọn àtọ̀run ni wọ́n tọ́lá ìpè làwọn máa fi jí ọmọ wọn lórí ẹni láràárọ̀ tó dẹ̀ jẹ́ pé àwọn gẹ́gẹ́gẹ́gẹ́ lọ tà á òní mo fi sọ wípé ẹrù tó ní kálukú bá lè dì ní kó ṣe kí ni kó dì ohun tí mi ò ṣe ẹ má sọ pé mo ṣe mọ́ o èyí tẹ́ ni mo ṣe tí mi ò ṣe òun ló sọ mi bẹni tó ń gbé inú pákí abẹ́ àpáta ẹ jáde wá sí pé ọmọ Yorùbá jọ ni wá oníkálukú lè ní àìdíà èyí wù mí èyí ò wù ẹ́ oníkálukú ló ń mọ tó ń fẹ́ oníkálukú ló dẹ̀ mẹ́ni tó ń tẹ̀lé lẹ́yìn ẹ má di ẹrù tí kìí ṣe ti tèmi lémi lórí I'm not the coordinator of occupation group ní Èkìtì wọn àdè àdì mímọ́ ní group wọn ìgbà tó bẹ́ àdì mímọ́ group wọn ní ká máa di bàbá Èkìtì pọ̀ ọmọ bàbá Akíntóyè ọmọ olóyè Ìgbòho ní sobi thank you pé Ìgbòho ló ń bọ́ aṣọ sí lọ́rùn Ìgbòho ló ń bọ́ bàtà sí lọ́rùn mo ní inú mi dùn Ọlọ́run tí ẹ ṣe pé Ìgbòho bọ́ aṣọ sí mi lọ́rùn ó dẹ̀ bọ́ bàtà sí mi lọ́rùn orí mi sọdé ajẹ́ pé mo ti gé èèyàn nìyẹn wọ́n rí mi wọ́n tèmi mẹ́ni ré mi ò pẹ́ anybody o ẹni bá dẹ̀ pé tí ò bá jáde ilé ayé ò ní jáde tẹ̀ lọ́wọ́ o ẹ lè bà mí lórúkọ jẹ́ mo ló mú mi pa ìtàn kan lánàá ìlú tó gba local government ẹ̀ padà lọ́wọ́ ìlú kejì pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àfaradà pẹ̀lú ìṣọ̀kan pẹ̀lú ìrẹ́pọ̀ adẹ pariwo títí pé kò sí àṣeyọrí kan nínú ìyapa àṣeyọrí tó wà nínú ìyapa ní ìjákulẹ̀ àṣeyọrí tó wà nínú ìyapa ní rúkèrúdò òun ló ṣẹlẹ̀ mo fi ìyọ́nà Ọlọ́run bẹ̀yìn kóníkálukú ó ṣe títí ẹ̀ kóníkálukú ó ṣe títí ẹ̀ ẹjọ́ torí Ọlọ́run ẹrù tẹ̀ ń bì látijọ́ tí mo ń gbà máa táwọn bàbá yà kára sọ fún pé bàbá Èkìtì ò gbọ́dọ̀ sọ̀rọ̀ bàbá Èkìtì ò gbọ́dọ̀ sọ̀rọ̀ èmi ni mo mọ tí mo fojú kóná lábẹ́ ó ti tó táìmù tájọ́ máa gbóná iná fún iná ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ṣùgbọ́n mi ò gbàdúrà kọ́ ọmọ Yorùbá kankan kó lo òmìnira Yorùbá nínú àìsàn torí ọ̀run máa bu ìfọ́jú lu ọ̀pọ̀lọpọ̀ nínú yín ọ̀run máa bu ìfọ́jú lu ọ̀pọ̀lọpọ̀ nínú yín ní tí ẹ̀rí tẹ́ ẹ sọ káàkiri àwọn ọmọdé pé àkókò ìdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ pè ó ti láti jẹ́ta ni mo ti ń gbọ́ mo ní mi ò ní sọ̀rọ̀ tó ní mo ní àwọn ènìyàn púpọ̀ tó ń ṣe occupation yẹn mi ò fẹ́ ṣe ẹnikẹ́ni ẹ̀jẹ̀ mi wà lára wọn tó gbàgbọ́ ṣùgbọ́n mo gbàgbọ́ nínú Ọlọ́run pé tó bá jẹ́ Ọlọ́run ó lè máa sọ ilé ìyẹn dẹyọ kan torí ní Yorùbá fi máa sọ wípé ẹ̀yin lòun tó bá ti balẹ̀ tán kì í ṣe é kó padà ọ̀ka ni mi ẹ má tẹ̀mí nílùú o mo ń sọ fún yín pé ọ̀ka ni mi ẹ má tẹ̀mí nílùú o ẹ má tẹ̀mí nílùú o ẹrù tó ní kálukú bá lè gbé ní kó dì fún wọn kó dì o torí ẹni bá lóun fẹ́ di ẹrù tí kì í ṣe ti tèmi lé lórí àfojú sunkún ọmọ á jáde kò ní wọlé á wọlé kò ní lè jáde mọ́ á rí ìbínú Ọlọ́run mo ti faradà mi ò faradà mọ́ o ẹ dá padà èyí tí mo gbà mọ́ra yẹ ó tó gẹ́ ewu làbùrù pé èèyàn bí wọ́n bá ṣe pèsè ṣe pẹ̀pẹ́ ń bọ̀ gánà ìṣòṣù kúrò ọkùnrin ṣé wọ́n pè mí sí ni ṣé ìyá mi ti rí mọ̀ pé èèyàn kan wà tó ń jẹ́ bàbá Èkìtì tí mo dẹ̀ wá fi adé ènìyàn pàtàkì tí mo rò pé ọkùnrin ṣe ẹ má lọ who am I kí ni mí lẹ́kìtì kò
kóníkálukú kó ṣe jẹ́ kó gbé jẹ́ gbọ́wọ́ ẹ o ẹrù tí kìí ṣe ti tèmi ẹ má dìlé lórí mọ́ orúkọ tí kìí ṣe ti tèmi ẹ má sọ mí mọ́ ẹni tí ń bá dẹ̀ pé lẹ́kìtì wà yìí torí jẹ́ pé mo mọ̀ pé ń tọ́ fi pilẹ̀ Èkìtì ìrẹ́pọ̀ ni wọ́n fi pè wá ní fountain of knowledge Èkìtì parapọ̀ Èkìtì bí ẹ ń jẹ́ fún ara wọn ẹni bá ní mo pé òun pé occupation yẹn don't ever go there kọ́mítọ̀ ọ̀hún kó má bò mí kó jáde síta pé bàbá Èkìtì ẹ pè mí kó dẹ̀ mọ evidence síta láì jẹ́ bẹ́ẹ̀ inú Ọlọ́run máa jó ọ̀pọ̀lọpọ̀ nínú yín inú Ọlọ́run máa jó ọ̀pọ̀lọpọ̀ nínú yín ilẹ̀ Yorùbá máa rú mọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́sẹ̀ nínú yín afẹ́fẹ́ tí ń fẹ́ lórí ilẹ̀ Yorùbá máa gbòdì nínú ọ̀pọ̀lọpọ̀ nínú yín omi orísun omi tó sàn nínú ilẹ̀ Yorùbá tẹ́ ẹ mú á gbòdì nínú yín ọ̀run gan máa fẹ̀jẹ̀ ara yín àtọ́mi ara yín á fi dè yín tẹ́ ẹ bá dẹ̀yìn lẹ́yìn mi kò sẹ́ni tó gbé mi jáde tí mo jáde síta pé I will use all my energy to support Yorùbá race to fight for my race bẹ́ẹ̀ ṣe ni mo ra mọ́tò 7 million bẹ́ẹ̀ ṣe ni mo kọ́lé 27 million naira mo dẹ̀ pariwo títí ẹni bá fowó ránṣẹ́ fẹ́kìtì bẹ́ẹ̀ fi ṣe nǹkan báyìí tó fi jẹ́ pé mo fi kọ́lé 7 million mo fi ra mọ́tò 7 million mo fi kọ́lé 27 million ó jáde síta ṣùgbọ́n mo mọ̀ pé ẹ pé eré mọ́ mi nígbà yẹn mi tí àwọn àgbàgbà ní kí dákẹ́ ní mo fi dákẹ́ tí ẹ bá fi mí lọ́rùn lẹ́ẹ̀ẹ́ kàn ní nínú yọ̀ ó dàbọ̀.